hadithu àkọ́kọ́ láti ọ̀dọ̀ Amirul Mu'minin, ìyẹn olórí àwọn olùgbàgbọ́ òdodo, Abu Hafs Umar ọmọ al-Khattab, kí Ọlọ́run yọ́nú sí, ó sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé àwọn iṣẹ́ ń bẹ pẹ̀lú àwọn èròǹgbà wọn. Gbogbo èèyàn ni wọ́n ní ohun tí wọ́n ń gbà lérò. Ẹni tó bá ṣípò padà nítorí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀, ìṣípò padà rẹ̀ yóò jẹ́ nítorí Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. Ẹni tó bá ṣípò padà nítorí ayé àbí nítorí obìnrin, ìṣípò padà rẹ̀ yóò jẹ́ fún ohun tí ó ṣe é fún. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kejì láti ọ̀dọ̀ Umar, kí Ọlọ́run yọ́nú sí, ó sọ pé nígbà tí a jókòó sí ọ̀dọ̀ Ànábì ní ọjọ́ kan, nígbà náà ọkùnrin kan yọ sí wa. Aṣọ rẹ̀ funfun gbòò, irun rẹ̀ sì dúdú gidigidi, kò sì sí àpẹẹrẹ ìrìn àjò lára rẹ̀. Èèyàn kankan ò sì mọ̀ nínú wa títí ó jókòó síwájú Ànábì sallallahu alayhi wa sallam. Ó fi orúnkún rẹ̀ kan orúnkún rẹ̀ méjèèjì, ó sì káwọ́ rẹ̀ méjèèjì sí orí itan rẹ̀ méjèèjì, ni ó bá sọ pé, ìrẹ́ Muhammad, fún mi ní ìró nípa Islam. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé, Islam ní kí o jẹ́rìí pé dájúdájú kò sí Ọlọ́run mìíràn tó tó jọ́sìn fún yàtọ̀ sí Allah, àti pé dájúdájú Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni, kí o sì gbé irun dúró, kí o yan zaka, kí o sì gbààwẹ̀ Ramadan, kí o ṣe àbẹ̀wò hajj sí ilé náà tí o bá ní kápá. Ó sọ pé òdodo ni ó sọ. Ó jọ wá lójú pé òun ló ń béèrè, òun ló sì ń sọ pé ó jẹ́ òdodo. Ó sọ pé fún mi ní ìrò nípa iman. Ó sọ pé òun ní kí o gbàgbọ́ nínú Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ àti àwọn tírà rẹ̀, àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ìkẹyìn, àti kí o gbàgbọ́ nínú kádàrá dáadáa bẹ̀ àti àìdáa bẹ̀. Ó sọ pé òdodo ni ó sọ. Ó sọ pé fún mi ní ìrò nípa ihsan. Ó sọ pé òun náà ní kí o máa sin Ọlọ́run gẹ́gẹ́ bí wípé òun rí, bó tilẹ̀ jẹ́ wípé o kò rí, dájúdájú òun rí ọ. Ó sọ pé fún mi ní ìrò nípa àsáà, ìyẹn wákàtí ìkẹyìn. Ó sọ pé ẹni tí wọ́n ń bi kò ní ìmọ̀ tó ju ti olùbéèrè lọ. Ó sọ pé fún mi ní ìrò nípa àwọn àmì rẹ̀. Ó sọ pé òun ni ìgbà tí ìyà bá ti ń bí olúwa rẹ̀, àti ìgbà tí àwọn aláìwọ bàtà, àgàn àti darandaran ti ń sáré gbáwájú ara wọn níbi ìmọ̀ akọ́lé tó ga. Ó sọ pé ni ó bá lọ tí a sì wà níbẹ̀. Lẹ́yìn náà ó sọ pé ìrẹ́ Umar, ǹjẹ́ o mọ oníbèèrè náà? Mo sọ pé Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ni ó nímọ̀ jùlọ. Ó sọ pé Jibril ni ó wá láti wá kọ́ yín ní ẹ̀sìn yín. Hadith kẹta láti ọ̀dọ̀ Abu Abdurrahman, ìyẹn Abdullah ọmọ Umar ọmọ al-Khattab, kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Ó sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó ń sọ pé wọ́n mọ Islam lórí òpó márùn-ún: ìjẹ́rìí pé dájúdájú kò sí Ọlọ́run tó tó jọ́sìn fún yàtọ̀ sí Allah, àti pé dájúdájú Muhammad ni ẹrúsìn rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀, àti ìgbé ìrun dúró, ìyan zaka, iṣẹ́ àbẹ̀wò hajj lọ sí ilé náà, àti àwẹ̀ Ramadan. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹrin láti ọ̀dọ̀ Abu Abdurrahman, ìyẹn Abdullah ọmọ Mas'ud, kí Ọlọ́run yọ́nú sí, ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam, ẹni tó jẹ́ olódodo tí wọ́n sì gbà lódodo, sọ wípé dájúdájú wọ́n kó ìdẹ́dá ìkànkan nínú yín papọ̀ nínú ìyá rẹ̀ ní 40 ọjọ́ ní omi lọ́gbọ́lọ́gbọ́. Lẹ́yìn náà ẹ̀jẹ̀ kíkì fún irú àkókò bẹ́ẹ̀. Lẹ́yìn náà bá a ṣe ẹran fún irú àkókò bẹ́ẹ̀. Lẹ́yìn náà wọ́n rán màláíkà kan sí i, yóò sì fẹ́ ẹ̀mí sí i lára. Wọ́n sì pa á láṣẹ nípa kíkọ ìjẹ ẹ̀mú rẹ̀, gígùn ẹ̀mí rẹ̀, iṣẹ́ rẹ̀, bóyá yóò jẹ́ olórí ibú àbí olóríire. Mo fi ẹni tí kò sí ẹni tó tó jọ́sìn fún àyàfi òun búra, dájúdájú ẹnìkan nínú yín a máa ṣiṣẹ́ àwọn ará àlùjánnà títí tí yóò fi kù láàrin òun àti rẹ̀ àyàfi ààlà ìgúnwọ́. Ohun tí wọ́n kọ yóò sì gbáwájú rẹ̀, yóò sì ṣiṣẹ́ àwọn ará iná, yóò sì wọ̀ ọ́. Dájúdájú ẹnìkan nínú yín a máa ṣiṣẹ́ àwọn ará iná
títí ohun tí yóò kù láàrin òun àti rẹ̀ àyàfi ààlà ìgúnwọ́ ohun tí wọ́n kọ yóò sì gbáwájú rẹ̀ yóò sì ṣiṣẹ́ àwọn ará àlùjánnà yóò sì wọ̀. Bukhari àti Muslim ló gbà wá. Hadithu karùn-ún láti ọ̀dọ̀ ìyá àwọn olùgbàgbọ́ òdodo Ummu Abdillah ìyẹn Aisha kí Ọlọ́run yọ́nú sí ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ẹni tó bá gbé nǹkan kalẹ̀ nínú àlámọ̀rí wa yìí ní èyí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ó kọ̀ ọ́. Bukhari àti Muslim ló gbà wá. ẹgbẹ́ wa ti Muslim sọ wípé ẹni tó bá ṣiṣẹ́ kan eléyìí tí ò sí àṣẹ wa lórí rẹ̀ wọn ó kọ̀ ọ́. Hadith kẹfà láti ọ̀dọ̀ Abu Abdullah ìyẹn Nu'man ọmọ al-Bashir kí Ọlọ́run yọ́nú sí wọn sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó ń sọ wípé dájúdájú ohun ẹ̀tọ́ fojú hàn ohun èèwọ̀ sì fojú hàn àwọn ọ̀rọ̀ kan tó rújú sí wà láàrin méjèèjì púpọ̀ nínú àwọn èèyàn ni wọn kò mọ̀ wọ́n. ẹni tó bá ṣọ́ra fún ìrújú ó ti ṣọ́ ẹ̀sìn àti ọmọlúwàbí rẹ̀. ẹni tó bá kó sí inú ìrújú ó ti kó sínú èèwọ̀ gẹ́gẹ́ bí adarànjẹ tó ń darànjẹ lẹ́gbẹ̀ẹ́ ọgbà tó súnmọ́ kí wọ́n jẹ níbẹ̀. gbọ́ gbogbo ọba ló ní ọgbà gbọ́ ọgbà Ọlọ́run ni àwọn ohun tó ṣe léèwọ̀. gbọ́ dájúdájú bá ṣe ẹran kan ń bẹ nínú ara tí ó bá dáa gbogbo ara ni yóò dáa tí ó bá sì bàjẹ́ gbogbo ara ni yóò bàjẹ́. gbọ́ òun náà ní ọkàn. Bukhari àti Muslim ló gbà wá. Hadith keje láti ọ̀dọ̀ Abu Ruqayya ìyẹn Tamim ọmọ Aus ad-Dari kí Ọlọ́run yọ́nú sí. Annabi sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀sìn jẹ́ ìṣòtítọ́. A sọ pé fún ta ni? Ó sọ pé fún Ọlọ́run, fún ìwé rẹ̀, fún òjíṣẹ́ rẹ̀, fún àwọn olórí àwọn mùsùlùmí àti fún gbogbo èèyàn. Muslim ló gbà wá. Hadith kẹjọ láti ọ̀dọ̀ Ibn Umar kí Ọlọ́run yọ́nú sí ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé wọ́n pa mí láṣẹ láti bá àwọn ènìyàn jà títí wọ́n fi jẹ́rìí pé dájúdájú kò sí Ọlọ́run tó tó jọ́sìn fún yàtọ̀ sí Allah àti pé dájúdájú Muhammad jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n sì gbénu dúró tí wọ́n sì yan zaka. tí wọ́n bá ti ṣe eléyìí wọ́n ti ṣọ́ mi kúrò níbi ẹ̀jẹ̀ wọn àti ọrọ̀ wọn àyàfi ẹ̀tọ́ Islam ìṣirò wọn sì wà pẹ̀lú Ọlọ́run. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹsàn-án láti ọ̀dọ̀ Abu Hurairah ìyẹn Abdurrahman ọmọ Sakhar kí Ọlọ́run yọ́nú sí ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ohun tí mo bá kọ̀ fún yín ẹ jìnnà sí ohun tí mo bá pa yín láṣẹ ẹ ṣe bí ẹ bá ṣe ní kápá nítorí ohun tí ó fa ìparun fún àwọn tìṣíwájú yín ní àpọ̀jù ìbéèrè àti ìyapa àwọn ànábì wọn. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹwàá láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé dájúdájú Ọlọ́run jẹ́ mímọ́ kò sì nígbà kankan àyàfi ohun tí ó mọ́. dájúdájú Ọlọ́run tí ọlá rẹ̀ ga pàṣẹ fún àwọn onígbàgbọ́ òdodo ohun tí ó pa láṣẹ fún àwọn òjíṣẹ́. Ọlọ́run tọ́lá rẹ̀ ga sọ wípé ẹ̀yin òjíṣẹ́ ẹ jẹ nínú ohun tí ó mọ̀ kí ẹ sì ṣiṣẹ́ rere. Ó tún sọ pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ jẹ nínú ohun tí mo pèsè fún yín. lẹ́yìn náà ó sọ nípa ọkùnrin kan tó ti pẹ́ lórí ìrìn àjò tó ti dọ̀tí tó sì rí wúruwúru tí ó sì wá tẹ́wọ́ sí ojú ọ̀run tó ń sọ pé olúwa mi olúwa mi, ṣùgbọ́n oúnjẹ rẹ̀ jẹ́ èèwọ̀, ohun mímu rẹ̀ jẹ́ èèwọ̀, aṣọ rẹ̀ jẹ́ èèwọ̀, ó sì ń jẹ nínú èèwọ̀. Báwo ni wọ́n ṣe dá a lóhùn? Muslim ló gbà wá. Hadith kọkànlá láti ọ̀dọ̀ Abu Muhammad Hassan ọmọ Ali ọmọ Abu Talib. Ó jẹ́ ọmọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam àti ìròdó rẹ̀, kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Ó sọ pé mo há láti òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wípé
gbé ohun tó bá rú ọ lójú kalẹ̀ síbi ohun tí kò rú ọ lójú. Tirmidhi àti Nasa'i ló gbà wá. Hadith kejìlá láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé lára dídára Islam ọmọ ènìyàn ni kí ó gbé ohun tí kò bá kàn jù sílẹ̀. Tirmidhi ló gbà wá. Hadith kẹtàlá láti ọ̀dọ̀ Abu Hamza Anas ọmọ Malik kí Ọlọ́run yọ́nú sí. Ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé Annabi sallallahu alayhi wa sallam sọ wípé ẹni kankan nínú yín ò tí gbàgbọ́ títí tí yóò fi nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ ohun tí ó nífẹ̀ẹ́ fún ara rẹ̀. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹrìnlá láti ọ̀dọ̀ Ibn Mas'ud kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ẹ̀jẹ̀ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ àyàfi ní ọ̀kan nínú ọ̀nà mẹ́ta: abilékọ adélébọ̀ tó ṣàgbèrè, ìgbà ẹ̀mí fún ẹ̀mí, ẹni tó kó mọ̀ tó sì yapa àwùjọ mùsùlùmí. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹẹ̀dógún láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn kí ó sọ ọ̀rọ̀ dáadáa àbí kí ó dákẹ́. Ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn kí ó pọ́n alámúlégbé rẹ̀ lé. Ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run àti ọjọ́ ìkẹyìn kí ó pọ́n àlejò rẹ̀ lé. Bukhari àti Muslim ló gbà wá. Hadith kẹrìndínlógún láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé ọkùnrin kan sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé sọ àsọtẹ́lẹ̀ fún mi. Ó sọ wípé má ṣe máa bínú. Ó tún béèrè. Ó sọ wípé má ṣe máa bínú. Bukhari ló gbà wá. Hadith kẹtàdínlógún láti ọ̀dọ̀ Abu Ya'la ìyẹn Shaddad ọmọ Aus kí Ọlọ́run yọ́nú sí. Láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam dájúdájú Ọlọ́run ti pàṣẹ dáadáa lórí gbogbo nǹkan. Tí ẹ bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa, tí ẹ bá fẹ́ dùn nǹkan ẹ dù dáadáa, kí oníkálùkù yẹn pọ́n ọ̀bẹ rẹ̀ kí ohun tó dù má bàa rí ìnira tó pọ̀. Muslim ló gbà wá. Hadith kejìdínlógún láti ọ̀dọ̀ Abu Dharr ìyẹn Jundub ọmọ Junada àti Abu Abdurrahman ìyẹn Mu'adh ọmọ Jabal kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ wípé ẹ páyà Ọlọ́run níbikíbi tí ẹ bá wà, ẹ máa fi dáadáa tẹ̀lé ẹ̀ṣẹ̀ yóò parẹ́, ẹ máa ṣe pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú ìwà dáadáa. Tirmidhi ló gbà wá. Hadith kọkàndínlógún láti ọ̀dọ̀ Abul Abbas ìyẹn Abdullah ọmọ Abbas kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Ó sọ wípé mo wà lẹ́yìn òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan ni ó bá sọ pé ìrẹ́ arákùnrin màá kọ́ ọ ní àwọn ọ̀rọ̀ kan. Ṣọ́ Ọlọ́run, Ọlọ́run yóò ṣọ́ ọ. Ṣọ́ Ọlọ́run, ó bá níwájú rẹ̀. Tí o bá fẹ́ béèrè nǹkan béèrè lọ́wọ́ Ọlọ́run. Tí o bá sì fẹ́ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí o sì mọ̀ tí àwọn ìjọba kóra pọ̀ láti ṣe ọ́ láǹfààní, wọn ò ní ṣe ọ́ láǹfààní pẹ̀lú nǹkan kan àyàfi ohun tí Ọlọ́run kọ fún ọ. Tí wọ́n bá sì parapọ̀ láti fi ìnira kàn ọ́, wọn ò ní lè fi ìnira kàn ọ́ pẹ̀lú nǹkan kan àyàfi pẹ̀lú ohun tí Ọlọ́run ti kọ fún ọ. Wọ́n ti gbé gègé sókè, ohun tí wọ́n kọ sí sì ti gbẹ. Tirmidhi ló gbà wá. Nínú ẹgbà wá tó yàtọ̀ sí ti Tirmidhi, ó sọ wípé ṣọ́ Ọlọ́run, ó bá níwájú rẹ̀. Mọ Ọlọ́run lásìkò ìdẹ̀ra, yóò mọ̀ ọ́ lásìkò ìnira. Kí o sì mọ̀ wípé dájúdájú ohun tó bá tà sí rẹ kò sí lákọsílẹ̀ pé yóò bá ọ, ohun tó bá sì bá ọ kò sí lákọsílẹ̀ pé yóò tà sí rẹ. Mọ̀ wípé ìṣẹ́gun wà lẹ́yìn sùúrù, àti wípé ọ̀nà àbáyọ wà lẹ́yìn ìfúnpinpin, àti pé ìdẹ̀kùn wà lẹ́yìn ìnira. Hadith ogún láti ọ̀dọ̀ Abu Mas'ud ìyẹn Uqba ọmọ Amr al-Ansari al-Badri kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé nínú ohun tí àwọn èèyàn ti mọ̀ nínú ọ̀rọ̀ àwọn ànábì tó ti kọjá ni wípé tí o kò bá ti ní ìtìjú ṣe bó bá ṣe wù ọ́. Bukhari ló gbà wá.
hadith kọkànlélógún láti ọ̀dọ̀ Abu Amr ìyẹn Sufyan ọmọ Abdullah kí Ọlọ́run yọ́nú sí, ó sọ wípé mo sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run, sọ ọ̀rọ̀ kan fún mi nínú Islam tí mi kò sì ní bí ẹnì kankan lẹ́yìn rẹ̀. Ó sọ pé mo gbàgbọ́ nínú Ọlọ́run, lẹ́yìn náà kí o sì dúró ṣinṣin. Muslim ló gbà wá. Hadith kejìlélógún láti ọ̀dọ̀ Abu Abdullah ìyẹn Jabir ọmọ Abdullah al-Ansari kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Ọkùnrin kan béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wípé ṣé o rí pé tí mo bá kí àwọn ìrun ọ̀ranyàn tí mo sì gba àwẹ̀ Ramadan, mo sì mú àwọn nǹkan ẹ̀tọ́ ní ẹ̀tọ́, mo sì mú àwọn nǹkan èèwọ̀ ní èèwọ̀, mi ò sì lé nǹkan kan kún lórí eléyìí, ṣé màá wọ aljanna? Ó sọ pé bẹ́ẹ̀ ni. Muslim ló gbà wá. Ìtumọ̀ mímú èèwọ̀ ní èèwọ̀ ni jíjìnà sí, ìtumọ̀ mímú ẹ̀tọ́ ní ẹ̀tọ́ ni ṣíṣe ní ẹni tí ó ń dì í sọ́kàn. Hadith kẹtàlélógún láti ọ̀dọ̀ Abu Malik ìyẹn Al-Harith ọmọ Ashim Al-Ash'ari kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ìmára jẹ́ ìlàjì ìgbàgbọ́. Gbólóhùn alhamdulillah máa ń kún òṣùwọ̀n gbólóhùn subhanallah àbí gbólóhùn alhamdulillah kú ohun tó wà láàrin sánmọ̀ àti ilẹ̀. Ìrun jẹ́ ìmọ́lẹ̀, ìtọrẹ àánú jẹ́ àwíjàre, sùúrù jẹ́ ìmọ́lẹ̀, alkùránì jẹ́ ẹ̀rí fún ọ àbí lé ọ lórí. Gbogbo èèyàn mọ́jú láàárọ̀ wọ́n ń ṣòwò pẹ̀lú ẹ̀mí ara wọn, yálà pẹ̀lú kí wọ́n rà á padà àbí kí wọ́n kó ìparun bá a. Muslim ló gbà wá. Hadith kẹrìnlélógún láti ọ̀dọ̀ Abu Dharr kí Ọlọ́run yọ́nú sí, láti ọ̀dọ̀ Annabi sallallahu alayhi wa sallam, ìyẹn láti inú ohun tí ó gbà wá láti ọ̀dọ̀ Ọlọ́run azza wa jal. Ó ní pé Ọlọ́run sọ wípé ẹ̀yin ẹrúsìn mi, mo ṣe àbòsí ní èèwọ̀ fún ẹ̀mí ara mi, mo sì ṣe léèwọ̀ láàrin ara yín, ẹ má ṣe àbòsí. Ẹ̀yin ẹrúsìn mi, gbogbo yín lẹ sọnù àyàfi ẹni tí mo bá fi ọ̀nà mọ̀. Ẹ wá ìmọ̀nà lọ́dọ̀ mi, màá fi yín mọ̀nà. Ẹ̀yin ẹrúsìn mi, gbogbo yín ni ebi ń pa àyàfi ẹni tí mo bá fún ní oúnjẹ. Ẹ wá oúnjẹ lọ́dọ̀ mi, màá bọ́ yín. Ẹ̀yin ẹrúsìn mi, gbogbo yín ni ẹ wà ní ìhòhò àyàfi ẹni tí mo bá fún ní aṣọ. Ẹ wá aṣọ sọ́dọ̀ mi, màá dáṣọ fún yín. Ẹ̀yin ẹrúsìn mi, dájúdájú ẹ̀ ń dẹ́ṣẹ̀ ní òru àti ọ̀sán, mò ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀. Ẹ wá àforíjì mi, màá foríjì yín. Ẹ̀yin ẹrúsìn mi, ẹ ò lè ní ìkápá láti fi ìnira kàn mí, ẹ ò sì ní ìkápá láti ṣe mí láǹfààní. Ẹ̀yin ẹrúsìn mi, tí àwọn àkọ́kọ́ yín àti àwọn ìgbẹ̀yìn yín, àwọn èèyàn inú yín àti àwọn àlùjọ̀nnú inú yín bá ní ọkàn tí ó kún fún ìpayà gẹ́gẹ́ bí ọkàn ẹni tó fi ń páyà Ọlọ́run jù láàrin yín, eléyìí kò ní lé nǹkan kan kún nínú ìjọba mi. Ẹ̀yin ẹrúsìn mi, tí àwọn àkọ́kọ́ yín àti àwọn ìgbẹ̀yìn yín, àwọn èèyàn inú yín àti àwọn àlùjọ̀nnú inú yín bá ní ọkàn tó kún fún aburú gẹ́gẹ́ bí ọkàn ẹni tó fi ń burú jù nínú yín, kò dín nǹkan kan kù nínú ìjọba mi. Ẹ̀yin ẹrúsìn mi, tí àwọn àkọ́kọ́ yín àti àwọn ìgbẹ̀yìn yín, àwọn èèyàn inú yín àti àwọn àlùjọ̀nnú inú yín bá kóra pọ̀ sí gbangba kan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi, tí mo sì ń fún oníkálùkù ní ohun tó béèrè, eléyìí kò dín nǹkan kan kù lọ́dọ̀ mi. Gẹ́gẹ́ bí abẹ́rẹ́ ta bá fi sí ibùdó, kò lè dín nǹkan kan kù lára rẹ̀. Ẹ̀yin ẹrúsìn mi, àwọn iṣẹ́ yín ni mò ń fi sí àkọsílẹ̀ fún yín, màá sì san yín lẹ́san pẹ̀lú rẹ̀. Ẹni tó bá rí dáadáa kí ó fi ẹ̀yìn fún Olúwa, ẹni tó bá rí ohun tó yàtọ̀ sí eléyìí kó má dẹ̀bi irú ẹni kankan àyàfi ẹ̀mí ara rẹ̀. Muslim ló gbà wá. Hadith karùndínlọ́gbọ̀n láti ọ̀dọ̀ Abu Dharr kí Ọlọ́run yọ́nú sí bákan náà. Àwọn èèyàn nínú àwọn sàhábà òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ fún òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wípé àwọn ọlọ́rọ̀ ti kó àwọn ẹ̀san, wọ́n ń kírun gẹ́gẹ́ bí a ṣe ń kírun, wọ́n sì ń gbààwẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń gbààwẹ̀,
wọn a tún máa tọrẹ àánú pẹ̀lú èlé orí àwọn ọrọ̀ wọn. Ó sọ pé ṣé Ọlọ́run ti fún yín ní ohun tí ẹ fi máa tọrẹ ni? Gbogbo gbólóhùn subhanallah ni ọrẹ, gbogbo gbólóhùn Allahu akbar jẹ́ ọrẹ, gbogbo gbólóhùn alhamdulillah jẹ́ ọrẹ, gbogbo gbólóhùn la ilaha illallah jẹ́ ọrẹ, ìpàṣẹ dáadáa jẹ́ ọrẹ, ìkọ̀ ìwà ìbàjẹ́ jẹ́ ọrẹ, ìkọ̀ ìbàjẹ́ jẹ́ ọrẹ. Ọrẹ wà níbi ìsúnmọ́ ẹlẹ́tọ̀ọ́. Wọ́n sọ wípé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run, ṣé oníkálukú yóò gbọ́ bùkátà adùn ara rẹ̀ yóò sì tún gba ẹ̀san dáadáa níbẹ̀ ni? Ó sọ pé ṣé ẹ ò rí pé tó bá ṣe lọ́nà àìtọ́ ṣé kò ní gba ẹ̀ṣẹ̀ ni? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣe lọ́nà àìtọ́ yóò gba ẹ̀san dáadáa. Muslim ló gbà wá. Hadith 26 láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé gbogbo orígun ara èèyàn ni ó ní ìpín nínú ọrẹ. Gbogbo ọjọ́ tí òun ń yọ tí èèyàn ṣe déédé láàrin èèyàn méjì jẹ́ ọrẹ. Ìran èèyàn lọ́wọ́ níbi gígùn nǹkan ọ̀gùn rẹ̀ àbí láti gbé ẹrù lórí nǹkan ọ̀gùn rẹ̀ jẹ́ ọrẹ. Ọ̀rọ̀ tó dá jẹ́ ọrẹ. Gbogbo ìgbésẹ̀ tá ń gbé lọ sí mọ́sálásí jẹ́ ọrẹ. Ìmú nǹkan tó lè ṣe ni ní ṣùtá kúrò lójú ọ̀nà jẹ́ ọrẹ. Bukhari àti Muslim ló gbà wá. Hadith 27 láti ọ̀dọ̀ Nawas ọmọ Sam'ad kí Ọlọ́run yọ́nú sí. Annabi sallallahu alayhi wa sallam sọ pé dáadáa òun náà ni ìwà tó dáa. Ẹ̀ṣẹ̀ òun ni ohun tí ó ń da ọkàn rẹ láàmú tí ó sì kórìíra kí àwọn èèyàn ó bá ọ níbẹ̀. Muslim ló gbà wá. Láti ọ̀dọ̀ Wahbisọ ọmọ Ma'bad kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé mo wá bá òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Ó sì sọ pé ó wá láti wá béèrè nípa dáadáa àti ẹ̀ṣẹ̀. Mo sọ wípé bẹ́ẹ̀ ni. Ó sọ pé béèrè lọ́wọ́ ọkàn rẹ̀. Dáadáa òun ni ohun tí ẹ̀mí rẹ̀ balẹ̀ sí, tí ọkàn rẹ̀ náà sì balẹ̀ sí. Ẹ̀ṣẹ̀ ni nǹkan tí ń da ọkàn rẹ̀ láàmú tó sì dá iyèméjì sílẹ̀ nínú igbáyà rẹ̀, kódà kí wọ́n dájọ́ fún ọ wípé ó dá ní ọ̀pọ̀ ìgbà. Imam Ahmad àti Imam Darimi ló gbà wá. Hadith 28 láti ọ̀dọ̀ Abu Najih ìyẹn Irbad ọmọ Sariya kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ṣe ìṣítí fún wa. Àwọn kan sì ń gbọ̀n pẹ̀lú rẹ̀, àwọn ojú sì ń dàmíjé. A sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run, èyí dàbí ìṣítí ìdágbére, sọ àsọtẹ́lẹ̀ fún wa. Ó sọ wípé mo sọ àsọtẹ́lẹ̀ fún yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti ìmáa gbọ́ àti ìmáa tẹ̀lé, kódà kí wọ́n fi ẹrú ṣe adarí lé yín lórí. Dájúdájú ẹni tó bá ṣẹ̀ mí lẹ́yìn mi yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa inú. Súnnà mi di ọwọ́ yín àti súnnà àwọn khulafa'u rashidin, ìyẹn àwọn àrólé olóye tí wọ́n fi mọ̀nà. Ẹ gbá a mú pẹ̀lú eyín ọ̀gàn. Ẹ ṣọ́ra fún àwọn nǹkan àdádálẹ̀, torí gbogbo àdádálẹ̀ jẹ́ ànù. Abu Dawud àti Tirmidhi ló gbà wá. Hadith 29 láti ọ̀dọ̀ Mu'adh ọmọ Jabal kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ pé mo sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run, fún mi ní ìró nípa iṣẹ́ tí yóò mú mi wọ àlùjánnà tí ó sì mú mi jìnnà sí iná. Ó sọ pé ó ti béèrè nípa nǹkan ńlá, ṣùgbọ́n ó rọrùn fún ẹni tí Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn. Jọ́sìn fún Ọlọ́run, má ṣe pa nǹkan míì pọ̀ mọ́, kí o sì gbé ìrun dúró. Yan zaka, gbààwẹ̀ Ramadan, ṣe àbẹ̀wò hajj sí ilé náà. Lẹ́yìn náà ó sọ pé ṣé kí n tọ́ka rẹ sí àwọn ilẹ̀kùn dáadáa. Ààwẹ̀ jẹ́ ààbò. Ọrẹ a máa pa ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí omi ṣe ń pa iná. Àti irun tí èèyàn bá kí ní àárín gbùngbùn òru. Lẹ́yìn náà ó ka àyà tatajafa junubuhum anil madaji' títí dé ya'lamun. Ìtumọ̀ àyà náà ni wọ́n gbé ẹ̀gbẹ́ wọn jìnnà sí ibùsùn, wọ́n sì ń pe Olúwa wọn ní ìpayà àti ìrókan, wọ́n sì ń ná nínú ohun tí a pèsè fún wọn. Ẹ̀mí kankan ò mọ ohun tí a fi pamọ́ fún wọn
nínú àwọn nǹkan ìtutù ojú ó jẹ́ ẹ̀san ohun tí wọ́n ṣe níṣẹ́. Súrátù Sájídà ááyà 16 àti 17. Lẹ́yìn náà ó sọ pé, ṣé kí n fún ọ nírò nípa ògórí ọ̀rọ̀, òpó rẹ̀ àti èyí tó fi ń ga jù nínú rẹ̀? Mo sọ pé bẹ́ẹ̀ ni ìwọ òjíṣẹ́ Ọlọ́run. Ó sọ pé ògórí ọ̀rọ̀ ni Islam, òpó rẹ̀ ni ìrun, èyí tó fi ń ga jù nínú rẹ̀ ni ìjagun sí ojú ọ̀nà Ọlọ́run. Lẹ́yìn náà ó sọ pé, ṣé kí n fún ọ nírò nípa bó ṣe níkápá gbogbo eléyìí? Mo sọ pé bẹ́ẹ̀ ni ìrẹ òjíṣẹ́ Ọlọ́run. Ó di ahọ́n rẹ̀ mú, ó sì sọ pé kó èyí ní ìjánu. Mo sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run, ṣé wọ́n máa mú wa pẹ̀lú ohun tí a bá sọ ni? Ó sọ pé ìyá rẹ̀ pàdánù rẹ̀, ìrẹ Mu'adh. Ṣé nǹkan kan wà tí yóò da ojú àbí àwọn imú àwọn èèyàn kọ iná bí kò ṣe èrè ohun tí àwọn wọn gbìn ni? Hadith 30 láti ọ̀dọ̀ Abu Tha'laba al-Khushani, ìyẹn Jurthum ọmọ Nashir, kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé, dájúdájú Ọlọ́run ṣe àwọn nǹkan ọ̀ranyàn ní ọ̀ranyàn, ẹ má ṣe fi wọ́n ráre. Ó sì gbé àwọn ààlà kalẹ̀, ẹ má ṣe kọjá wọn. Ó sì dákẹ́ lórí àwọn kankan láti jẹ́ ìkẹ́ fún yín tí kì í ṣe ti ìgbàgbé, ẹ má ṣe wádìí nípa wọn. Ad-Darul Qutni ló gbà wá. Hadith 29 láti ọ̀dọ̀ Abul Abbas Sahl ọmọ Sa'd as-Sa'idi, kí Ọlọ́run yọ́nú sí, ó sọ pé arákùnrin kan wá bá Nabi sallallahu alayhi wa sallam, ó sì sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run, tọ́ mi níka lọ sí iṣẹ́ tó ṣe pé tí mo bá ṣe Ọlọ́run yóò nífẹ̀ẹ́ mi, àwọn èèyàn yóò sì nífẹ̀ẹ́ mi. Ó sọ pé rí ayé sá, Ọlọ́run yóò nífẹ̀ẹ́ rẹ. Rí ohun tó wà lọ́wọ́ àwọn èèyàn sá, àwọn èèyàn yóò nífẹ̀ẹ́ rẹ. Ibn Majah ló gbà wá. Hadithu 22 láti ọ̀dọ̀ Abu Sa'id, ìyẹn Sa'd ọmọ Malik ọmọ Sinan al-Khudri, kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ẹ má ṣe fa ìnira, ẹ má ṣe jìrọ̀ ìnira. Ibn Majah àti Ad-Darul Qutni ló gbà wá. Hadithu 23 láti ọ̀dọ̀ Ibn Abbas, kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ká ní gbogbo ohun tí àwọn èèyàn bá sọ àbí béèrè fún ni wọ́n fún wọn ni, àwọn èèyàn kan yóò béèrè ọrọ̀ àti ẹ̀jẹ̀ àwọn ìran kan, ṣùgbọ́n ìmú ẹ̀rí wà lórí ẹni tó bá sọ̀rọ̀ àbí béèrè nǹkan, ìbúra sì wà lórí ẹni tó bá kọ̀. Al-Bayhaqi ló gbà wá. Hadithu 24 láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri, kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé mo gbọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó ń sọ wípé ẹnikẹ́ni tó bá rí aburú nínú yín kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀, tí kò bá níkápá kí ó yí padà pẹ̀lú ahọ́n rẹ̀, tí kò bá níkápá kí ó yí padà pẹ̀lú ọkàn rẹ̀. Èyí sì jẹ́ èyí tó lẹ jù nínú ìgbàgbọ́. Muslim ló gbà wá. Hadithu 40 láti ọ̀dọ̀ Abu Hurairah, kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé ẹ má ṣe ṣe ìlara ara yín, ẹ má ṣe dáwọ́lé ọjà láti dá ẹlòmíràn tó fẹ́ rà á lágara, ẹ má ṣe kórìíra ara yín, ẹ má ṣe kọ̀yìn síra yín, ẹ má ṣe kówó lé ọjà tí apá kan yín ti fẹ́ rà. Ẹ jẹ́ ọmọ ìyá, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run. Mùsùlùmí kan jẹ́ ọmọ ìyá mùsùlùmí kejì, kò gbọ́dọ̀ ṣàbòsí rẹ̀, kò gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀, kò gbọ́dọ̀ fojú tẹ́ńbẹ́lú rẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run wà níbí. Ó sì tọ́ka sí àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Ó tó ní aburú fún èèyàn kí ó fi ojú tẹ́ńbẹ́lú ọmọ ìyá rẹ̀ mùsùlùmí. Mùsùlùmí jẹ́ èèwọ̀ fún mùsùlùmí, ẹ̀jẹ̀ rẹ̀, dúkìá rẹ̀, ìjẹ́ ọmọlúwàbí rẹ̀. Muslim ló gbà wá. Hadithu 40 láti ọ̀dọ̀ Abu Hurairah, kí Ọlọ́run yọ́nú sí.
Annabi sallallahu alayhi wa sallam sọ wípé ẹni tó bá fún mùmínì kan ní ìdẹ̀kùn kúrò níbi ìfúnpinpin kan nínú àwọn ìfúnpinpin ilé ayé, Ọlọ́run yóò fún ní ìdẹ̀kùn kúrò níbi ìfúnpinpin ọjọ́ ìgbéǹde al-qiyama. Ẹni tó bá ṣe ìdẹ̀kùn fún ẹni tí ara ń ni, Ọlọ́run yóò ṣe ìdẹ̀kùn fún ní ayé àti ní al-qiyama. Ẹni tó bá bo mùsùlùmí kan láṣìírí, Ọlọ́run yóò bò àṣírí rẹ̀ láyé àti al-qiyama. Ọlọ́run yóò máa ṣàánú ẹrú nígbà tí ẹrú bá ń ṣàánú ọmọ ìyá rẹ̀. Ẹni tó bá tọ ọ̀nà kan láti fi wá mímọ̀, Ọlọ́run yóò ṣe ọ̀nà àlùjànnà ní ìrọ̀rùn fún. Àwọn kan ò ní kójọ sínú ilé kan nínú àwọn ilé Ọlọ́run tí wọ́n ń ké tírà Ọlọ́run tí wọ́n sì ń kọ láàrin ara wọn. Àyàfi kí Ọlọ́run sọ ìfọ̀kànbalẹ̀ fún wọn, kí ìkẹ́ sì bò wọ́n dáru. Àwọn màláíkà yóò rọ́ kiri ká wọn. Ọlọ́run yóò rántí wọn ní àwùjọ wọn tí ó wà lọ́dọ̀ rẹ̀. Ẹni tí iṣẹ́ rẹ̀ bá mú lọ́ra, ìbátan rẹ̀ kò lè mú yára. Hadithu 47 láti ọ̀dọ̀ Ibn Abbas kí Ọlọ́run yọ́nú sí, láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam, nínú ohun tí ó gbà wá láti ọ̀dọ̀ Olúwa rẹ̀, ìbùkún àti gíga fún un. Ó sọ wípé Ọlọ́run ti kọ àwọn iṣẹ́ olóore àti iṣẹ́ búburú. Ó sì ṣàlàyé eléyìí: ẹni tó bá gbèrò iṣẹ́ olóore kan tí kò sì ṣe, Ọlọ́run yóò kọ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ olóore kan tó pé fún un. Ṣùgbọ́n tó bá gbèrò rẹ̀ tí ó sì ṣe, Ọlọ́run yóò kọ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ olóore 10 títí dé ìlọ́po 700 àbí ìlọ́po tó pọ̀. Tí ó bá sì gbèrò iṣẹ́ búburú kan tí kò sì ṣe, Ọlọ́run yóò kọ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ olóore kan tó pé fún un. Tí ó bá sì gbèrò rẹ̀ tí ó sì ṣe, Ọlọ́run yóò kọ ní iṣẹ́ búburú ẹyọ kan. Bukhari àti Muslim ló gbà wá. Láti ọ̀dọ̀ Abu Hurairah kí Ọlọ́run yọ́nú sí sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ pé dájúdájú Ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ wípé dájúdájú ẹni tó bá bá ààyò mi ṣọ̀tá, mo ti kéde ogun fún un. Kò sí ohun tí ẹrú mi fi súnmọ́ mi tí mo nífẹ̀ẹ́ sí ju ohun tí mo ṣe lọ́ranyàn lé lórí lọ. Ẹrú kan kò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tó ń súnmọ́ mi pẹ̀lú náfìlà títí màá fi nífẹ̀ẹ́ rẹ̀. Tí mo bá nífẹ̀ẹ́ rẹ̀, màá jẹ́ ìgbọ́ràn rẹ̀ tó fi ń gbọ́ràn, màá sì jẹ́ ìríran rẹ̀ tó fi ń ríran, àti ọwọ́ rẹ̀ tó fi ń gbá nǹkan mú, àti ẹsẹ̀ tó fi ń rìn. Tó bá bí mi ní nǹkan, màá fún un. Tó bá sádi mí, màá dáàbò bò ó. Hadithu 39 láti ọ̀dọ̀ Ibn Abbas kí Ọlọ́run yọ́nú sí. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé Ọlọ́run ṣàmójúkúrò fún ìjọ mi àṣìṣe, ìgbàgbé àti ohun tí wọ́n bá jẹ wọ́n nípa lé lórí. Ibn Majah àti al-Bayhaqi ló gbà wá. Hadithu 40 láti ọ̀dọ̀ Ibn Umar kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam mú mi léjìká, ó sì sọ pé máa bẹ ní ilé ayé gẹ́gẹ́ bí àjòjì àbí arìnrìn àjò. Ibn Umar a sì máa sọ pé tí ilẹ̀ bá ṣú ọ, má ṣe retí òwúrọ̀. Tí ilẹ̀ bá mọ́ ọ, má ṣe retí àṣálẹ́. Mú nínú àlàáfíà rẹ fún àìlera rẹ àti nínú ìṣẹ̀mí rẹ fún ikú rẹ. Bukhari ló gbà wá. Hadithu 41 láti ọ̀dọ̀ Abu Muhammad ìyẹn Abdullah ọmọ Amru ọmọ As kí Ọlọ́run yọ́nú sí àwọn méjèèjì. Ó sọ wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam sọ wípé ìkànkan nínú yín ò tí gbàgbọ́ títí tí ó fi mú ìfẹ́nú rẹ̀ sí ìtẹ̀lé ohun tí mo mú wá. Hadithu 42 láti ọ̀dọ̀ Anas kí Ọlọ́run yọ́nú sí. Ó sọ wípé mo gbọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tó ń sọ wípé Ọlọ́run kí gíga máa bá sọ pé ìrẹ́ ọmọ Adam, gbogbo ìgbà tó bá ń ké pè mí tó sì ń rokàn sí mi, màá ṣàforíjì fún ọ lórí èyíkéyìí ohun tó wà lọ́dọ̀ rẹ̀, mi kò sì ní bìkítà. Ìrẹ́ ọmọ Adam, tí ẹ̀ṣẹ̀ rẹ bá kún dé òfurufú, lẹ́yìn náà wá àforíjì mi, màá foríjì ọ. Ìrẹ́ ọmọ Adam, tí ó bá wá bá mi
pẹ̀lú ohun tí ó tó ilẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó sì pàdé mi láì mú kankan pẹ̀lú mi, màá pàdé rẹ pẹ̀lú ohun tí ó tó nínú àforíjì. Tìrìmízì ló gbà wá.